Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta o, ọ̀dẹ̀ ọ̀dà bí. Ara kìí ni olókun, ara òní ni wá, ara kìí ni ọlọ́sà, ara òní ni wá o. A ti jáde láàárọ̀ yìí, àní jáde lékú lọ́wọ́. Ìpadà wọlé wa àní délé bòkú ọkọ, àní délé bòkú aya, àní délé bòkú ọmọ o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lájò, àjò jò fún yín ẹ̀ní jò sájò. Ẹni ó bá jò sájò òun lẹni tí ò rí gbámù kọ, tí ó lè nàka sí nǹkan kan pé mo tó ń gbèsè rèé, Ọlọ́run ní jẹ́ kí yín ó rí bẹ́ẹ̀ o. Àjò ni ó jò fún yín. Kẹ́ẹ̀rì tajé ṣe tọ́nà yín ọ́là. Àwa tá a wá wà nílé náà àníwà bákan náà bí omi adágún, ọ̀nà gbogbo wọ́lá kò ní dí láéláé o. Ọya ẹ̀jẹ̀ abomi ọgbọ́n mu. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀wá wá nǹkan fìdílé tàbí kẹ̀ fìdílé nǹkan. Kẹ̀jẹ̀ afẹnu kẹ́mú, ẹ̀jẹ̀ afẹnu mẹ́nu káfẹ́tì mété. Ẹ̀yá mi létí ìtọ̀tún yẹn fi tò sílẹ̀. Wá gbọ́ ètò yìí kọ́ kọ́gbọ́n. Ìwọ tó ti lọ́gbọ́n ẹyọ kan tó níwọ̀ ọ̀kọ́ mọ́ tó nítorí pé o ti bọ̀ mọ́ ìmọ̀ ẹyọ kan tó o bá kọ́ sí mọ́ òní kò lójú kan ọgbọ́n rẹ̀ ò ní di méjì. Ìwọ tó ọlọ́gbọ́n méjì tó níwò òní kọ́ sí ọgbọ́n rẹ̀ ò ní di mẹ́ta ni o. Ìwọ tó ní mẹ́ta tó níwò òní kọ́ sí ọgbọ́n rẹ̀ ò ní di mẹ́rin. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù jáwé. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù wàgbò. Ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin bàbá mi. Àṣírí tí mo ń wá fún wa lónìí là ń pè ní ìríran inú oúnjẹ. Pàápàá jùlọ ó wúlò fẹ́yìn tẹ́yìn máa lọ kílọ̀bù, ẹ̀yin tẹ́yìn máa ṣe fàájì, alámùpara, alámùsọ́ọ̀tì, alámùjáàmù. Ẹ̀yin tẹ́yìn jẹun lé tọ́jẹ́ pé búkọ̀ olóúnjẹ lẹ́ẹ̀ máa wá káàkiri. Tọ́jẹ́ pé ilé ọ̀rẹ́ lẹ́ẹ̀ máa wá kiri, òde tí wọn ò pè yín, òde kẹ́lẹ́nu sẹ́nu, òde gbẹ́nu sí, òde múkan sí, òun lẹ́yìn máa wá kiri. Ọ̀wá sàádọ́ àwọn ọmọ rẹ̀ kọ́ má bàa kúkú gífà ọjọ́ ṣiṣẹ́ yìí. Kọ́lọ́wọ́n máa lò ó ní sábàbí fún gbogbo wa. Àwọn àgbàlagbà máa lo iṣẹ́ yìí, ó jẹ́ iṣẹ́ ìríran. Àìpé báwọn ẹni bí bá fi nǹkan sóúnjẹ fún ni. Ọ̀tọ̀ ní ìfúra o, ọ̀tọ̀ ní òmọ́ o. Àríran jura wọn lọ o. Ìríran ó jura wọn lọ o. Ìríran ká máa rí nǹkan tí bá ń bọ̀ wá sínú láìfò èèyàn ọ̀tọ̀ làwọn yẹn o. Ìríran tó ń jẹ leléyìí. Ẹ wo apá ọ̀tún mi, ẹ rí i pé kọ́ọ̀pù ni tí wọ́n bu ọtí sínú ẹ̀. A lo àwòrán yìí ni o kó fi kẹ́ẹ̀lì gbàgbọ́ yé wa dáadáa. Ẹ wo apá òsì, ẹ rí ìtànná yẹ́lò. Ewé yìí ní jẹ́ ìwé elégédé, ìtànná rẹ̀ lọ yẹ́lò. Àwọn eléyìnbó a máa pè ní pumpkin. Elégédé làwọn bàbá wa fi pé wọ́n fi kọ́ lónìí pé elégédé tànná ojú rẹ̀ ọ̀yẹ̀là. Ọ̀yẹ̀là kí ìríran ọ̀yẹ̀là. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan rere làwọn àgbàlagbà ń lo ìtànná elégédé fún o. Àfẹ̀kọ́ ọ̀bọ̀ èyí ni part 2 lórí ọ̀rọ̀ elégédé tá a sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ wá gbọ́ ẹ̀ súnmọ́ bí. Ẹ máa kà á bí mo bá ṣe ń tò kalẹ̀ o. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ni wípé tí wọ́n bá mú ewé yìí, wọ́n ju àtàrí kọ̀ọ̀kan sínú ẹ̀. Tí wọ́n bá ju àtàrí, wọ́n lè já kọ́pọ̀, wọ́n wá fi ọmọ àtàrí kọ̀ọ̀kan sínú ẹ̀. Wọ́n tò sínú agbada tí àtàrí yẹn ò ní bọ́lẹ̀. Wọ́n jó bẹ́ẹ̀. Tí wọ́n bá ti jó, a máa fi lo ẹ̀kọ ni. Ó lè dá aṣọ yìí kó máa fi lo ẹ̀kọ gbígbóná. Ó lè fi máa mu tíì. Ní agbára Ọlọ́run bí wọ́n bá fi nǹkan aburú sílẹ̀ fún ọ, Ọlọ́run ó sì jẹ́ kó rí. Ó rí sáà ni.
ẹ sọ kó dení. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá rí ibi tí elégédé bá so tọ́pọ̀ àwọn àgbàlagbà máa wo oyin tó bá kú sínú inú fúláwà elégédé yìí wọ́n jà yọ pọ̀ èyí tó yin bá kú sínú rẹ̀ wọ́n sà wọ́n jò pẹ̀lú odidi atari kan àmọ́ àbí ilẹ̀kọ̀ náà ni ó di ìpele méjì o. ìpele ẹlẹ́ẹ̀kẹta tó bá jẹ́ pé wọ́n fẹ́ lò ní emergency wọ́n lè ta oyin sí inú ihò fúláwà elégédé yìí tí ó pọ̀ wọ́n wà rọra dúró sẹ́gbẹ̀ẹ́ kan táwọn oyin bá ti wọnú rẹ̀ wọ́n máa kì í mú papọ̀ mọ́ fúláwà yìí wọ́n máa já papọ̀ wọ́n máa kì í mú wọ́n máa já papọ̀ wọ́n máa kì í mú wọ́n máa já papọ̀ tí wọ́n já tí ó pọ̀ kò ságbádá pẹ̀lú odidi atari a máa fi lo ẹ̀kọ́ a sì lè fi lo tíì ẹ sọ pé di ení tí jẹ́ section A. section B ṣe rí ewé yìí ewé kan náà ń bẹ à ń pè ní ewé ilá ṣe mọ̀ pé ilá ìrókò ń bẹ ilá àbáláyé wà ṣe mọ̀ bẹ́ẹ̀ ilá kan bẹ yóò ṣe pékété ọ̀kan bẹ yóò gùn sọ̀bọ̀lọ̀ èyíkéyìí nínú ilá ọ̀krọ̀ èso ilá ṣe mọ̀ pé ewé ilá náà máa ní fúláwà tiẹ̀ ìtànà ilá yìí òun náà ní ihò bélégédé ṣe níyìí ẹgbẹ́ ọmọ atari kọ̀ọ̀kan ẹ fi síbi ojú ihò yìí tẹ ẹ bá lọ wò ó ihò yìí yóò ti bo atari mọ́lẹ̀ láìpẹ́ bá fi sí ní àárọ̀ kùtùkùtù kẹ lọ nírọ̀lẹ́ ihò yẹn ilá atari yẹn yóò ti wọnú ilá yẹn yóò ti wọnú fúláwà yẹn ẹ gbádùn mi tẹ bá wá ẹ wá já ẹ lè ṣe sọ́nà tó pọ̀ ẹ lè ṣe wọn bá tágbára yín bá ká ẹ̀dá ságbádá ẹ̀jú kódà àwọn bàbá wa máa já papọ̀ mọ́ ti tóní ti elégédé yìí tí wọ́n sì jó papọ̀ tí sì ń ṣiṣẹ́ kan náà tí ń ṣe kí ni mo pè é tí ń ṣe iṣẹ́ kan náà kódà àwọn bàbá wa máa lo èso òwúrẹ géńgé tí wọ́n kì í bọ ti elégédé wọ́n sì lo èso ìdò tí wọ́n lò sí tí wọ́n jò pẹ̀lú odidi atare tó gbogbo ẹ̀yin tẹ́ bá lo sẹ́yìn yọ́ọ̀kù ẹ̀yìn ṣiṣẹ́ ẹ̀kù mo mọ fún wa wá lódìdí èyí jẹ́ part 2 lórí ọ̀rọ̀ elégédé ẹ lọ ṣe ẹsẹ̀ kalẹ̀ torí àwọn ọmọ yín kódà à á lò fún ọmọ tó bá ti dá owó mọ̀ débi pé ó ti dá nǹkan mọ̀ ṣáà pé ọmọ tó bá ti dá iná mọ̀ tó ti mọ̀ pé iná lélẹ́yìn tó bá fọwọ́ kàn tí ó jo à á ṣe é fún wọn lẹ́yìn pé tó bá ti rí nǹkan bẹ́ẹ̀ yọ sáyìn oògùn yìí oríṣiríṣi ọ̀nà ló pín sí èyí jẹ́ oníwọ̀nba belenga tá a lè fi síta gbogbo ẹni tó bá lò yóò wúlò fún yín ẹ dánlóòdù ẹ share rẹ̀ èèyàn ti ń bẹ lókè òkun ẹ sẹ́ndì ẹ àwọn tó wà lókè òkun gan wọ́n lè rí elégédé ń bẹ wọ́n lè rí tí wọ́n ó ṣe é fúnra wọn táwọn ní ó ṣe é ọṣẹ rẹ̀ náà ń bọ̀ ìpara rẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀ lásàlàyé fún yín ǹjẹ́ gbọ́dọ̀ àṣẹ é tó àṣọ̀rọ̀ yìí jáde torí pé káfípolówó pé kẹ́lẹ̀ ìwádọ̀ wa rárá o kó lè jàǹfààní bẹ́ẹ̀ mọ́ wa ló wà á gbà o ẹ̀dá béèrè ìwé ìtumọ̀ àlá kò sí ìwé ìtumọ̀ àlá kan mọ́ o láti bí ọdún 5-7 sẹ́yìn ni o láti ṣèwé ìtumọ̀ àlá o ǹjẹ́ gbọ́ dáadáa báyìí ní sè gbogbo bí tẹ́ ń gbọ́ láì fídíò mi tí mo sọ pé ẹni tẹ́ wà béèrè kí nìkan 2000 láti bí ọdún 7 sẹ́yìn ni o tiẹ̀ ti jù bẹ́ẹ̀ gan lọ gan pàápàá ayé ìjọ́hun nu o wọ́n máa pè mí lórí WhatsApp ayé ìjọ́hun nìyẹn o ẹ pè mí ní WhatsApp ń gbé kọ́ ẹ tí n bá bí sí ń sọ fún yín pé mo bí sí torí nọ́mbà méjì tí ń kọ́kọ́ ti síwájú yìí hotline mi ni tọ́ ọ bá pè mí dàrẹ́tì tí ọba lọ ìṣí ní Nàìjíríà ni pé WhatsApp ẹ̀ sọ́bọ́ pé WhatsApp ẹ̀ nọ́mbà náà rèé o tí ń fi ilẹ̀ yìí o +23480 3298 3298 mọ́ọ́dọ̀ kò ṣeéfù ẹ̀ tó tún gbà lẹ́ẹ̀kan sí +23480 3298 3298 mọ́ọ́dọ̀ kò ṣeéfù ẹ̀ jẹ́ tó fún ọlọ́kan sí +23481 33 155 111 gbọ́ dáadáa +23481 33 155
1111. Jẹ́ wá fọ́ ní nọ́mbà orílẹ̀-èdè Benin. Gbogbo ẹ̀yin tẹ́ wà níbẹ̀ náà pátápátá lọ tẹ́ ẹ dábìjan. Bẹ́ẹ̀ yẹn bá pe nọ́mbà Benin mi kí n wà ní Nàìjíríà yóò rìn gí o. Mo róòmù ẹ̀ ní o yóò rìn gí o yóò sọ̀rọ̀ sókè yóò sọ̀rọ̀. Ọ̀yá jẹ́ nǹkan nọ́mbà Benin +22954651928. Ọlọ́gbọ́ dáadáa +22954651928. Yọ yẹ wá o kò ní yẹ lẹ̀ ẹ̀yin ará Abidjan ẹ̀ máa retí mi o títí oṣù tí ń bọ̀ ẹ pàdé mi ní Sódèsí Àbọ̀bọ̀ ní Abidjan. Ire o ayé wà fún ìwọ tó bá fẹ́ ṣètọ́jú ara rẹ̀ báyà ń pàṣẹ àrùn ara kan ni àbọ̀ bá bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀jáyé wọ́n kan sí wa àwa kọ́ Ọlọ́run ni o ó sì gbá láyé tó kún lórí ẹ̀ wọ́n pàdé mi ní WhatsApp owó lọ́sàn o èyí sọ̀fẹ́ o wọ́n bá darapọ̀ mọ́ WhatsApp wa ọ̀nà méjì ló pín sí private ń bẹ public ń bẹ nǹkan tó bá jẹ́ private 5,000 ló fi wọlé ó sì máa sọ 5,000 lóṣù àǹfààní rẹ̀ ọ̀pọ̀ o ṣùgbọ́n ọ̀dọ́ bá wà public ọ̀làǹfààní àti béèrè kankan ọkàn jẹ́ mẹ́mbà lásán ni yọ̀yẹ̀ wá kò ní yẹlẹ̀ ilé kábíyèsí. olùrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ rìbá o.